àsìkò ọ̀rọ̀ rèé o lórí gbogbo àwọn ọlọ̀tẹ̀ àwọn abatẹnijẹ́ tó ń dìtẹ̀ yorùbá nation tó ń fẹ́ káwọn ọmọ yorùbá ó ní ìlọsíwájú gbogbo àwọn tí wọ́n ń pè lọ́mọ àlè yorùbá tó jẹ́ wípé rìbá ni wọ́n ń gbà láti máa dìtẹ̀ olóyè Sunday Igboho àti ilẹ̀ yorùbá. Saheed Ire ti wá jáde o wípé gbogbo yín pátápátá kódà ó fohùn ránṣẹ́ sí Ọ̀kanlọ́mọ wípé bó bá ku olóyè Sunday Igboho nìkan àti yorùbá nation ipò òun ṣetán láti dúró bó bá jẹ́ pé olóyè Sunday àti yorùbá nation nìkan ló kù ipò òun á máa dúró òun á ṣèwájú òun á ṣẹ̀yìn kò wá ń ṣèyí nìkan ó fohùn burúkú ránṣẹ́ sí Ọ̀kanlọ́mọ àwọn ohun tó sọ lórí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti kọ́kọ́ wà pẹ̀lú olóyè Sunday Igboho ìṣàtẹ́lẹ̀ tí gbogbo wọn rán wá nígbà tó tún yá wọ́n gbá wọn tún rán padà sí ọ̀dọ̀ ààrẹ Tinubu. Ẹgbẹ́ ohun tí Saheed Ire fi ránṣẹ́ sí Ọ̀kanlọ́mọ àtàwọn tó ń dìtẹ̀ ilẹ̀ Yorùbá. Welcome to Digi Nigeria. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ ọ̀rọ̀ náà tó fi ránṣẹ́ sáwọn ọlọ̀tẹ̀ tó kọ́kọ́ bẹ́ wá tó tún sá padà àwọn tó jẹ́ wípé abatẹnijẹ́ ni wọ́n tó jẹ́ pé wọn ò ní loyalty bó tilẹ̀ hùn kó kéré mọ́. Ẹ já gbóhùn lẹ́nu Saheed Ire. tó bá kú èmi tó bá pè mí nìkan ló máa kú àtọlọ́hún ọba kulẹ̀ Oòduà àdàbí tó bá jẹ́ pé gbogbo eré tà sá àdàbí tó bá ti jẹ́ pé kì í ṣe pé kó dáa nìkan ló yà kú lọ́wọ́ bá òní fún wa ṣe bọ̀ tó bá jẹ́ pé gbogbo eré tà sá yìí lórí kílẹ̀ Yorùbá lè sun ọ̀ kó lè tùbà kó lè túṣẹ́ ni lágbára Ọlọ́run ọba Ọlọ́run á ṣe àṣeyọrí látara ẹ̀ a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣejèrè nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ ń sáré ká tẹ́ ń dìtẹ̀ wa ẹ dúró náà kí n máa sọ fún yín kò fárówó náà kò fàájà kí náà pè ní ọ̀rẹ́ ẹni kí náà pè ní ojúgbà ẹni kí náà pè ní aláàánú ẹni kábíyèsí ẹ̀ májàsọ́lá ò ní kú ní kékeré gbogbo ṣe jẹ́ tọ́lá ẹ̀mí yín á gùn ọlọ́ àwọn ọlágbọ́n ní tọrọ àdúrà fún yín ọlọ́ ayẹ́tẹ̀mí tèmi náà gùn àdàbí tó bá jẹ́ pé ìmùlẹ̀ wa ni pé kájọ bìtírè ilẹ̀ Yorùbá nìkan ló yà kù tó bá yẹ pé gbogbo eré tá à ń sá torí kó lè dá fúnlẹ̀ Yorùbá ni ọlọ́ àjẹ́ kó dá fáwa náà kó dá fún àwa náà gbogbo ṣe jẹ́ tọ́lọ́ náà mo fẹ́ béèrè question kan péré lọ́wọ́ yín gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ta lọ rẹ́ yín ta ládùúró tì yín ta láàánú yín gangan ẹ̀ ti máa sọ fún yín ẹ wá wọ́n kọ́ ṣe kinní kan lórí ọ̀rọ̀ Yorùbá nation nígbà tá a bẹ̀rẹ̀ nígbà yẹn mo fúnra mo sọ fún yín gbà yẹn wọ́n mú àwọn 419 wọ́n là wọ́n pọ̀ mọ́ Yorùbá nation láti bà ìrìn àjò Yorùbá nation jẹ́ láti kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn èèyàn now nígbà tí a bẹ̀rẹ̀ nígbà yẹn the same àwọn tó ń ṣe Yorùbá tó sọ pé Yorùbá ló kàn yìí àwọn náà wọ́n darapọ̀ mọ́ wa nígbà yẹn bá a mọ̀ èmi dẹ̀ ti watch mo ti rí ọ àwọn eléyìí tó sáré wá yìí ìlẹ́gà ni wọ́n darapọ̀ mọ́ wa nígbà yẹn wọ́n bẹ̀ sí gbá àwọn èèyàn wọ́n bá sọ pé Yorùbá nation wọ́n ti fowó wọ́n ti gbá àwọn èèyàn wọ́n gbá wọn lóríṣiríṣi fine ìrẹ̀wẹ̀sì bá bẹ̀ sí wọ́n lórí ọ̀rọ̀ Yorùbá nation pé àwọn Yorùbá nation yẹn gan wo àwọn understand wọn jọ àwọn òṣègbàjọ mo ti watch mo ti rí bó ṣe ń lọ wọ́n á tètè wá gba àwọn áńgù kọ̀ọ̀kan tó yẹ pé a lè gbà tá a fi lè ráyè sọ pé òkè Yorùbá nation yìí tó bá ti wá di pé bóyá ó wá kú last card báwo la ṣe fẹ́ máa ṣọ̀rọ̀ ara wa wo wá ọmọ ìyá adúpẹ́ lọ́wọ́ náà èmi níṣẹ́ tèmi ṣe àlùbáríkà ní kọ́lọ́ má jò tán àwa níṣẹ́ tiwa táwa ń ṣe you understand ilẹ̀ Yorùbá kò dẹ̀ lè bàjẹ́ àwa ń ṣe pé àwa ń ṣọmọ kò níṣẹ́ àjẹ́ kì í ṣe pé bóyá tá a bá tẹ̀lé olóṣèlú à lè jẹun ọ̀rọ̀ lẹ́gbọ̀n yóò látẹnu Saheed Ire tó fi ránṣẹ́ sí Ọ̀kanlọ́mọ ọmọ alágbèlà wa ibẹ̀ ẹ̀kọ́ ni mo mọ̀ ó sọ̀rọ̀ nípa bóun ṣe gbé ẹbí wọn lè rè pé ṣé wo ló ń ṣe struggle ní Yorùbá nation láti ìgbà tí àwọn tó kù tá a ṣe pariwo Yorùbá nation Yorùbá ló kàn tí dé o now mo tún wá fẹ́ pé èsì fún question kan lọ́wọ́ yín o
Peter Obi nílẹ̀ Igbo ǹjẹ́ ti rí àwọn alligator Peter Obi láyé tọ́gbọ́ èdè sí Biafra rẹ̀. náà mo fẹ́ pé ẹ wà ìsọ̀rọ̀ ní gbèsè wọ́n ti wá wọn lè ní wá pé àbájẹ́kọ́ mọ̀ náà ẹ̀yin tẹ́ jẹ́ Yorùbá ní ẹ̀yin jẹ́ Yorùbá ló kàn disturb yín gbà yẹn àwọn ọdún yín pé gbogbo wọn tó bá jáde máa benefit Yorùbá ìsídà plan A or plan B àwọn ọdún yìí àwọn tí a ń ṣe Yorùbá nation ti wá lọ ní problem pẹ̀lú yín àwọn sọ́dọ̀ yín rárá ẹ̀yin lẹ bẹ́ wá now Ọlọ́run jẹ́ kílẹ̀ Yorùbá kó parun èdè kò ní dìwà ẹ̀mú kò ní mú wa bọ̀ àwọn ọmọ àlè wọ̀nyí tó ń ba tẹni jẹ́ báyé a máa bẹ̀ sí ní fún wọn ní sáìsì wọn fẹ́ lè máa understand ọ̀rẹ́ yín àtọ̀tá yín kẹ́ lè mọ̀ yàtọ̀ nínú wọn. Olóyè Májàsọ́lá kò dìbò sẹ́nítọ̀ kò béèrè gómìnà kò sí nílé epo àbúbá yín tepo ni ẹ̀yọ́ lórí burúkú 419 people ṣó bá yín tepo ṣó bá yín jẹ gómìnà ṣó béèrè epo kan rí kò béèrè epo kan rí Sunday Igboho béèrè epo kan rí dílà ni mọ́tò ló ń tà ọmọọba òye ó ní bísínẹ́sì ẹ̀ tó ń ṣe ó dùn sọ jáde mo tún proud of it Sunday Igboho ọmọdé yẹn mọ̀ ń ṣọlẹ̀ ó yá tó bá ti gbá ẹ ní bọ́ọ̀tà kò ló gbá ẹ olórí burúkú ẹ̀wọ̀ ọ̀kan lọ́mọ tó ṣe é ṣe é bọ́lá fọlọ́fọlọ́ torí Tinubu tó ti gba bribe wọ ọ̀kan lọ́mọ ẹran lọ́mọ torí mo mọ̀ pé èmi ló ń try láti rìfáàsì pé play mo post kí ló ti pè bàbá yìí Adeleke lóòótọ́ ni mo post Adeleke èmi the same èmi tí mo post Adeleke nǹkan ni mo sọ̀rọ̀ sí Fúnkẹ́ Akíndélé ni ṣé kìí ṣe PDP ní Fúnkẹ́ Akíndélé ṣèbí PDP ní Fúnkẹ́ Akíndélé ti jáde bọ́ọ̀tì ẹni tó bá dá àwọn máa proud of them tó bá dá máa jẹ́ kó mọ̀ ilé láti kẹ́sọ̀ lòdì ní Yorùbá wí ṣé Fúnkẹ́ Akíndélé tó lòun fẹ́ jáde fún ní PDP tó jẹ́ pé òun fún ara ẹ̀ kò lọ́kọ èèyàn kan lọ́dún kan rí tí o bá ṣe wedding lẹ́ẹ̀mejì láàrin ọdún ó máa ṣe wedding nígbà mẹ́ta ṣé wọn ló fẹ́ lọ ṣe deputy ló fẹ́ lọ ṣe èèyàn ládìdí àdìdí èrò title of the game that I'm talking let me talk I will defend myself because mo mọ̀ nǹkan tí mo ṣe ìwọ tí ànídìí èrò nílẹ̀ Yorùbá èèyàn ládìdí ìwọ tó bá lè ṣojú wa tó lè ṣẹ̀yìn wa ládìdí kò ṣe pé bóyá sọ pé Yorùbá ò ní jẹ gómìnà àbí Yorùbá ò ní ṣe kíní kan no ìyẹn kọ́ Yorùbá Adeleke olórí ibú ẹran lọmọ tó sọ pé Yorùbá pé àwọn tá à ń ṣe Yorùbá nation pé ọ̀tá ilẹ̀ Yorùbá ni wá ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé Kasmo Media tó lọ kó ọyá lásásìn bá nílé ṣé kìí ṣe Yorùbá ni Kasmo Media ni Kasmo Media tó lọ kó ọyá lásásìn bá lóru ṣé kìí ṣe Yorùbá ni kí lọ́mọ yẹn ṣe tó fi lọ káyọ̀ lásàsì kò ní dáa fún ẹ olórí ibú ó mọ̀rọ̀ sọ lójókòó sí Amẹ́ríkà tí àwọn òyìnbó sanwó skul ọmọ tiẹ̀ ó wá bá. kí lè ròyìn o lórí gbogbo àwọn tó ń yọ lọ́tún lọ́sì tó ń dìtẹ̀ káàkiri tó jẹ́ pé ìṣubú olóyè Ìgbòho ṣà ni wọ́n wá àbí kí Yorùbá nation má lè dúró nítorí àǹfààní táwọn ń jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú ẹ̀yin èèyàn kí lè ròyìn. Remember to like, share and follow us. Thanks for watching.